bàbá wa Chief Sunday Igboho Adéyẹmọ wọ́n ti fẹ́ address àwọn ọmọ Yorùbá ìṣọ̀kan ọmọ Yorùbá TV. àti olóyè wa Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ gbogbo ọmọ Yorùbá tó wà ń bí àti ẹni tí mo jù lọ àtẹni tó jù mí Ọlọ́run ní jẹ́ kí gbogbo yín ó parẹ́ láéláé gbogbo ògo tá à ń ṣe mílíọ̀nù ògo Yorùbá Ọlọ́run ní jẹ́ kí ògo gbogbo wa sọnù inú mi dùn pé mo wà ń bí lẹ́nu gbogbo nǹkan tó bá ti jẹmọ́ ti Yorùbá inú mi máa ń dùn kí n wà ń bẹ̀ Ọlọ́run ní ilẹ̀ Yorùbá náà bàjẹ́ bóyá torí pé mo kọlà ní àṣà Yorùbá yẹn máa ń wù mí àǹtí mi tó fún ọ kiri lẹ́kẹ̀ẹ́ ẹ̀rí pé tó yìnbó ni á ní pé bíi ti igbá tí àwọn bàbá máa ń fọ yẹn kò bá gbádùn mi jù gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ tí ìwà àṣà Yorùbá láláṣẹ bí gbogbo nǹkan tó fẹ́ ṣe ènìyàn ẹ̀kọ́ jẹ Yorùbá bẹ́ẹ̀ ká pílẹ̀ orin English gan bí ọmọ pílẹ̀ wúrà bàbá wa lónìí sọ̀lá òbí sọ̀ni adé wọ́n fẹ́ ká mọ́ gbọ́ mílẹ̀ nílẹ̀ ẹ̀ wọ́n ń pílẹ̀ àwọn rubbish kódà gbogbo nǹkan tó wà mílẹ̀ ẹ̀kọ́ jẹ mọ́ ti Yorùbá ni gbogbo tó bá fẹ́ pílẹ̀ ẹ̀kọ́ jẹ mọ́ ti Yorùbá nání ohun tá a bá ní ohun làwọn nání ọmọ asẹ́kìtà nání èpo ogi ẹ̀rí pé nígbà tí àǹtí mi yẹn kí mi lẹ́ẹ̀kan kò ní mi wú torí pé ọmọ àlè ni wọ́n máa gbọ́ oríkìlì bàbá ẹ̀ tí ara rẹ̀ ò ní yá gágá ohun tó jẹ́ kí n wà ń bí lẹ́nìí bọ́dà mi àtijọ́ wà ti pẹ́ ó wá sọ fún mi pé àṣà táwọn fi kàtà wọn fẹ́ ṣe lédè ògo Yorùbá ni ibi dídẹ̀ ní ti bá gbọ́ pé ẹ jẹ́ kí á lọ sí ilé Olúwa ó nínú mi máa ń dùn tí bá ti wá gbọ́ pé kíkẹ́ Yorùbá ara mi máa ń yá ẹ rí i pé gbogbo ibi tí Yorùbá délé nìyí inú mi ló pa àwọn ọ̀nà ilé gbogbo ìgbé wà ń bí ara mi yá bọ̀ àwọn bímọ òun tí kò wà bí lẹ́nìí wọn sì ń bí ọ̀rọ̀ yóò ní pọ̀ jù akẹ́kọ̀ọ́ aláì wá ọ̀rọ̀ fún àwọn bí àwọn ọba ọmọ wà ń bí ni àtàwọn bàbá wa kọ̀ọ̀kan bọ̀mọ́ mọ̀ fún wọn ní fẹ́ wá tó lọ́wọ́ pé mò ń bọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé bíbọ̀ mi yẹn ọmọ fẹ́ fa ọ̀rọ̀ fún àwọn ọ̀rọ̀ tí etí okún gbọ́ tó fi di ó ṣe é ṣe kọ́ gbọ́ torí pé Ìgbòho ṣà Ọlọ́run tó níbi torí pé jọ́ ti ń kú Ọlọ́run ló mọ̀ bíbélì tẹ̀ ní tẹ̀ máa ń béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ àwọn tó jù lọ tẹ́ bá kú síbẹ̀ ó ní ọ̀run rere èèyàn ń lọ ìmọ̀ pé wà ní Kùránì náà bẹ́ẹ̀ èèyàn lè mọ béèrè fún ẹ̀tọ́ ẹ̀ lórí pé ilẹ̀ bàbá mi rè kéèyàn kú síbẹ̀ ẹ̀rù yẹn ò ń bèrè torí gbogbo nǹkan tó lọ́n fún yẹn lọ́n fún mi náà tó n ti bímọ àwọn ọmọ mi sì ti dàgbà báwọn mi ti ẹ̀ kéré àwọn tó dàgbà tó lọ gbé dídá níbi ṣe rí rè wọ́n dẹ̀ mọ̀ fi fọ́tò hàn wọ́n pé bàbá mi kọ́là mẹ́rin ó kú mẹ́ta nígbà tọ́jọ́ bá kójọ́ tí dẹ̀ kú ọlọ́lọ́mọ̀ kì í ṣe pẹ́ nìkan kẹ́kẹ́ mọ́ pàkó ọ̀rọ̀ yìí ni bí tí mo wá ń lọ gẹ́gẹ́ ni pé ẹ̀rí pé ìṣọ̀kan ọmọ Yorùbá TV. ó yẹ kí gbogbo ibi kọ́ mọ́ gbẹ̀sẹ̀ kó dípà káwọn pé mo lè mi fẹ́ jókòó torí pé kòrónà ò sí nílẹ̀ Yorùbá àkànṣe àwọn olórí wákàyọ̀ olórí burúkú wọn kàn tàn wá jẹ wọ́n fi wá gbowó kò sí ti ń jẹ́ kòrónà ní ìṣọ̀kan ọmọ Yorùbá TV ọ̀rọ̀ lẹ́tí ń gbọ́ lẹ́nu bàbá Ọ̀ṣàyìn. torí pé wọ́n ń tàn wá jẹ ni wọ́n fi wá sí business wọ́n fi wá ṣòwò so ọwọ́ ajé kí wọ́n mọ parọ́ fáwọn olóògèrè táwọn ní òtútù burúkú lọ́rùn gbogbo nǹkan tó lọ́run fún yẹn lọ́run fún wa nílẹ̀ Yorùbá òtútù wa kò ní mú jù òòrùn wa kò ní kọjá yìí so gbogbo orú wa kẹ́ wọ́n bá ní bọ̀ òtútù yìí pọ̀ lọ́run yẹn akọọba nígbà tí ń pa wá ń bí à ń pè ní akọọba typhoid wọ́n wá ń gbẹ̀ fún wa ní ká mọ́ lo oríṣiríṣi àwọn oògùn wọ́n sì fún wa ọlọ́dẹ bá wa lè lọ ṣùgbọ́n ibà yìí tẹ́ bá sọ fún lóbi nípa ọmọ mi rẹ ló wà ń bí tẹ́ bá sọ lóye ìbò pé mo ní malaria wọ́n gbé ọ lọ sóko wájú ni torí pé mo ń pa wọ́n ni ó ṣeé ṣe kí malaria wọn pa wọ́n bẹ̀ ẹ́ ṣùgbọ́n bàtà àwọn president wa wọ́n ẹ̀kọ́ lórí burúkú ni wọ́n àtàwọn sẹ́nétọ̀ wa àtàwọn gọ́ọ̀mẹ̀ntì láyé wọ́n ti bàjẹ́ ẹ̀ ló bọ́ sí kóra ìsinú ilé ẹ̀ bọ́ sí kóra ìsinú ilé wọn kò fún àwọn fámìlì wọn ìjọba tí à ń sí Nàìjíríà ń bí ìjọba fámìlì ni ẹni tó bá jẹ gómìnà owó tó ti kọ́kọ́ ná àti àwọn fámìlì ẹ̀ ni wọ́n jọ mọ̀ sí ìjọba yẹn láàrin ara wọn wọn tọ́ ọba ti sí ní kákọ́ọ̀sì wọn kò lè gbádùn ìjọba ọ̀nàrẹ́bù mi wà ń bí ṣùgbọ́n bí táwa ń lọ sí ni pé àwọn ò tiẹ̀ bá wọn sí pẹ̀lú Nàìjíríà wòye wọn ni mọ́. Naso. Dàmí ti sọ̀rọ̀ sókè. Èmi Sunday ọmọ adé ọmọ Ìgbòho ló ń kọ́ tẹ̀lé.
Oòduà nation lèmi fẹ́. Mi ò fẹ́ àwọn kan ní àwọn fẹ́ restructuring. Àwọn ọ̀dọ́ ọmọ restructuring lè ti àwọn kan ní àwọn fẹ́ lọ lùfọ́sọ̀ revolution. Oòduà nation. Ohun tí mo fẹ́ yẹ ó di ṣíṣe. Torí pé ọdún tá a wà yìí ọdún Yorùbá ni. Ọdún òmìnira dẹni. Àgbà òmìnira Yorùbá ní àìpẹ́ yìí. Gbogbo agbára ti bẹ ní agbára wa ní wọn Nàìjíríà. Ṣùgbọ́n gbogbo agbára tá à ń lò Nàìjíríà Fúlàní àti Haúsá ló ń lò. Pírẹsidẹ́ntì wa Fúlàní ni. Sẹ́ni pírẹsidẹ́ntì wa àti ẹ̀yìn tiwa Haúsá Fúlàní. General Fúlàní ìpínlẹ̀ àwọn Haúsá Fúlàní. Kọ̀ǹtólà kọ́sọ́mù Haúsá Fúlàní. Kọ̀ǹtólà migration Haúsá Fúlàní. Gbogbo agbára ti bẹ́ẹ̀ rí Haúsá Fúlàní. Wọ́n á fún wa ní vice president. Ìṣọ̀kan ọmọ Yorùbá TV. Dókítà yà ní ọ̀jẹ̀ nǹkankan. Ìyẹn ọ̀dẹ̀ jẹ́ nǹkankan. Wọ́n bá pàṣẹ Buhari lè yí. Èmi dẹ̀rẹ́ èmi sábà fẹ́ràn àti sọ̀rọ̀. Torí pé tẹ́lẹ̀ bá mú mi sókà mò ń gbé ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ní nẹ́ẹ̀tì wa tàbí kẹ́gbẹ́ orí báyìí ẹ̀dẹ̀mọ́ wa lóru. Tẹ́lẹ̀ wá lóru tẹ́lẹ̀ wá bí 1000. Lẹ́yìn 100 bá padà ẹ̀lọ́fẹ́ ni. Èmi ìrìnsẹ̀ mọ̀ fọlọ́pàá dẹ́rù wa. Wọ́n mọ̀ bí náà lẹ́rú gbogbo ẹ̀ afọlọ́pàá bàtà láti October 1st as a meeting. Àwọn ẹ̀sà. Torí pé wọ́n ní wọ́n ti kó sọ́jà tí gbogbo ojú ọ̀sán ilé mi àtọlọ́pàá. Àwọn ọlọ́pàá náà ò kọjá abitọ́ ẹ̀kún odó wọn ò lè súnmọ́ gé torí pé mi mo kọ́lé yẹn èmi lọ́lọ́run fún ètò ọlọ́pàá ló kọ. Ọlọ́pàá ò sì ní agbára kankan ju pé agbára táwọn òkè bá sọ fún lọ. Ìdí eléyìí gbogbo ẹ̀ ọmọ Yorùbá tíṣẹ́ bá yé ẹ lọ sí oògùn àjàgùn ni. Ẹ mọ lọ sí kí ni mo pè é lọ sí oògùn ẹ dẹ̀ lọ ra ìbọn a máa jà ní. Àwọn kan náà fẹ́ gbé tutù kí a lè lọ lálàáfíà kò sí ní lálàáfíà èyí ò lè gbòmìnira lálàáfíà. Nígbà tí Ọlọ́run fẹ́ sọ fún Fáráò pé kó fi àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ ó wá rán Mósè lọ sọ fún wọn. Mósè ní Olúwa mi ní kí n sọ fún yín pé dé kí òun wọn máa lọ kí àwọn èèyàn wọn máa lọ. Fáráò ní àwọn èèyàn rẹ̀ ó ní ọlọ Ọlọ́run fún sí àyà Fáráò lé. Mósè tún lọ bá pé àní bàbá mi ní kó fa àwọn èèyàn òun lẹ̀ wọn lọ lágídí bọ́rọ̀ lọ́la sọ yìí wọn lọ ní sùúrù wọn lọ lágídí ni Ọlọ́run wá pa gbogbo àwọn Fáráò rẹ̀ sínú òkun pupa bí Ọlọ́run ṣe pa gbogbo ọ̀tá Yorùbá rẹ̀ sínú òkun pupa. Àti ẹni tínú rẹ̀ bá kù sí ohun tí mo sọ àti ẹni tínú rẹ̀ bá kù sí ẹni tínú rẹ̀ bá kù sí yóò délẹ̀ rí gbogbo Yorùbá tínú rẹ̀ bá kù sí ọkọ̀ láti yóò. Gbogbo ọmọ Yorùbá tíṣẹ́ bá yé ẹ lọ sí òògùn ẹ lọ múra dáadáa a máa pín láìpẹ́ yìí ìjọba àdẹ̀fà ráàlì ilé ìta fẹ́ ṣe àdẹ̀fẹ́ nìkan kan dé orí fóònù láti sẹ́ndì mẹ́sẹ̀jì sókà lọ́wọ́ pé ẹ pàdé wa níjọba yìí a fẹ́ bọ́ gbòòrò tàbá rẹ̀ bọ́ gbòòrò ó ti jọta bá gbòmìnira ká tó túká ọmọ ẹlẹ́dùn wa ẹ múra dáadáa. Gbogbo àwọn ọba wa àti kọ lẹ́tà sí wọn ṣùgbọ́n wọn ọ̀dáhùn ẹ̀rù ń bà wọ́n tó ní owó tí wọ́n ń gbà ní Àbújá owó yẹn ti tẹ́ wọn lọ́rùn. Ìṣọ̀kan ọmọ Yorùbá TV. Ìgbà tó ní yóò tó kan àwọn ẹ̀rù ń bà wọn bàbá ẹ̀rì pé àwọn ọba wa kẹsí méjì lẹ́kọ̀ọ́ bàbá aláàfin kú bàbá ìdíkẹ́ lọ́sọ̀rọ̀ tó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ díẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn bàbá wa mo ń fi àsìkò yìí sọ fún wọn mo ti sẹ́ndì lẹ́tà tí ó bá wù wọ́n kàn bọ́ síta kàn pé mítìn kàn ṣe fídíò pẹ̀lú wa pé àwọn fẹ́ lídìí wa láti gba Oòduà Republic tó bá dẹ̀ wù wọ́n kàn mọ̀ jáde ṣùgbọ́n tẹ́ bá ti gbọ́ pàgbà lára géètì àwọn ọmọ Yorùbá ládé ẹ mọ́ bẹ̀rù àwọn ọ̀dọ́ Yorùbá ládé tá a fẹ́ bá yín jà àkọ́kọ́ bá àwọn bàbá yẹn jà ká tó bá àwọn olórí burúkú tí wọ́n ń tẹ̀ wá jẹ jà nígbà tí a bá fọnú lé wa tán láàbò sọ pé tí à ń lọ fáwọn yẹn torí pé ìyà tí ń jẹ Yorùbá tó gbogbo àwọn brọ́dà wa àwọn sísá wa wọ́n kàwé wọ́n nìkan wọn lọ kọ́ṣẹ́ tẹ́lọ̀ tó wà pa yunifásitì wọ́n nìkan lọ kọ́ṣẹ́ ọwọ́ yàgbẹ́sà àwọn tó jẹ́ bí àwọn ìgbọ́n ọkùnrin àwọn kọ̀wé dà tí ìbá gbé Sunday Igboho jọmọ líle pé ìwà mi wọn wà ilé ní àgbẹ̀ bàbá mi jẹ̀rọ tó mi léwu débi pé tẹ̀ pé mo fẹ́ parí ìwé kankan
ṣé mi àgbẹ̀rẹ̀ mi ò bá ṣe kú ṣùgbọ́n láàbẹ̀ mi ní ọmọ líle tó bá kò ní kọ́ láti ń jà ìgbọ́n máa pàpọ̀ líle láti lẹ̀ mò ń fi agídí gba ẹ̀tọ́ mi lọ́wọ́ àwọn olórúkọ yìí ọwọ́ ajé kan gbà fún mi ṣùgbọ́n báyìí àsìkò ti tó náà lọlé gbogbo ọmọ Yorùbá ẹ lọ múra ẹ lọ dira dáadáa ẹ lọ lábẹ́ gbogbo èmi ò lábàgbà èmi ò dúpọ̀ kankan mbẹ̀ ṣe kánsílọ̀ mi ṣe fẹ́ bọ́ mo fẹ́ kórúkọ mi wà nù wé tàn pé Sunday Igboho ń bẹ ń bẹ nígbà tí Yorùbá gba òmìnira ẹ̀rọ wọ̀ ní bẹ́ẹ̀ ní lábẹ́lábẹ́ ní ẹ̀rọ ọba nígbà tí ayé òfin tán nínú mọ́lá ẹgbẹ́ orúkọ mi ò lè tán bẹ́ẹ̀ tọ́wọ́ fi sọ ìtàn ogun 1997 wọn Sunday Igboho ọwọ́ láti ìlú Igboho ọkọlá orí báyìí bọ́jẹ́ 500 years orúkọ mi máa wà ń bẹ́ẹ̀ ni ìyẹn lè fi fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní ìtàn Yorùbá ọbẹ̀ tàbí gba ọmọ Yorùbá ká ṣẹlẹ̀ wa lọ́kàn ẹ má jà bẹ̀rù wọn ò lè ṣe kankan dúkòkò lájà ní ṣẹlẹ̀ kan bẹ ní kó tí ń dún màálù màálù kò sí ẹ̀ka tí ń dún ìbẹ̀rù Ọlọ́run lásán ni àmú apá á sì ní rọ́ọ̀lì ẹni kankan ò lè pẹ́ ẹ̀ka ẹ̀tọ́ wa là ń béèrè fún àdìsọ́pá afẹ́ bá ń jà ṣùgbọ́n tẹ bá sọ pé tó bàbá Awólọ́wọ̀ sọ pé tá a bá ti pé bàbá rẹ̀ ní wọ́n ní tá a bá ti 100 years kí kálukọ́ ọmọ lọ tí ò bá ti a ti pé ní 2014 ẹ jẹ́ a máa lọ nàá àní ò ń bọ̀ gbogbo àti ọmọ tó jẹ́ ọlọ́pàá wọn ò ní fún ọ́ráǹkì wọ́n fún ọ lọ sóko Boko Haram àwọn ọmọ tó jẹ́ sójà wọn ò ní fún ọ́ráǹkì wọ́n kó ráǹkì sáwọn ọmọ fún ìwòlé tí wọ́n lápá ẹ̀ẹ́dẹ̀ ń já ráǹkì àwọn ẹ̀gbọ́n tiwa àtàwọn bàbá wa bróda wa ẹ̀yìn kó ráǹkì sápá ẹ̀ wá dáa pẹ̀lú àníwọ̀n Nàìjíríà gbogbo tí wọ́n bá pa ní Àpápá lẹ́kọ̀ọ́ wọ́n fi tún Kaduna àti Kano sí ẹ bá gbéra látàbújá ń sìn gbé Kano gbé Kaduna ẹ̀wọ̀ tírì tó fáyìn ní pẹ̀lú èsì ọ̀rọ̀ ẹ̀ pé tẹ̀lé wá gbéra pẹ́ńgọ̀ ní ilẹ̀ Yorùbá tọ́ba kọ́kọ́ jáde kòtò kan ní áfà Kogi tí ọwọ́ ọkọ̀rẹ́ bá ya àwọn kòrí bàbá kí ló tún dẹ̀ bá sọ ní pé wọnú gbóǹsó pẹ̀lú bàbá rẹ̀ ní àtìyá rẹ̀ tí o pèsè àṣẹ ìjọba kí nílá jọ́sìn ó yàtọ̀ síra wọn inú mi rò pé àwọn aráàlú ìbò pọ̀ mí ẹ máa nílùú ìbò ń sìn tọ́ba ti ní welcome to London àwọn Amẹ́ríkà wọ́n ní sí Yorùbá rò wọ́n ní àbí Ìgbò tó Hausa ò ní wá Hausa wá wá kàwé àwa la mọ́ lọ ń fọ tọ́lẹ́tì bẹ́ẹ̀ alọ̀sọ̀dẹ̀ alọ̀sọ̀ dẹ́rẹ́bà Yorùbá ni Yorùbá àti Ìgbò ló ń ṣe dẹ́rẹ́bà àwọn láfọ̀lẹ̀ àwọn alọ́síṣẹ́ ló ìbò Hausa lọ kàwé ń bẹ̀rẹ̀ àdẹ́gbẹ̀rẹ̀ àwọn ní wọ́n Nàìjíríà òótọ́ ọ̀rọ̀ ńgbà mi ọmọ ń kúrò ọbẹ̀ kápá Yorùbá ó ṣera wa lọ́kàn káfọ́ tẹ́lẹ̀ àwọn kan mọ̀jà wò wá bámbám la yó àwọn gbébi ńkọ ọmọ ẹnì kọ̀ọ̀kan kódà ẹ̀jẹ̀ jẹ́gbọ́n wa ẹ̀ jẹ́ sẹ́nitọ̀ bí àwọn ayé lórí burúkú pẹ̀lú gbogbo yàtí ń jẹ Yorùbá yìí tọ́yẹ kẹ́ líìdì wa kẹtù wa náà fẹ́ ṣe pírẹsidẹ́ntì sẹ́pẹ̀tì yàwó ọmọkùnrin ń ṣe pírẹsidẹ́ntì kọ́kọ́ kan tọ́yẹ kẹ́ gbogbo Yorùbá jọ ní pé ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ̀ ṣàlàyé ẹ̀ wá líìdì wa bọ́ọ̀ta káwọn béèrè fẹ́tọ̀ wa ẹ̀ wá lẹ́fẹ̀ẹ́ ṣe pírẹsidẹ́ntì ẹ̀ lè ṣe kàmpé o promise apa yang untuk di kampanye ya orang berapa orang kampanye gbogbo yóò fi lulẹ̀ sebe kampanye tẹsí àwọn náà lẹ sàtò látẹlẹ àyìnbọn sí látẹyìn ni ọbẹta kẹlẹ orunú yẹn bàbá yìí kẹlẹ orunú yẹn kẹlẹ orunú ọbẹta kẹlẹ lídìí wa kẹ bá gbọ́ Oòduà Republic ẹkú wa yìí ẹ̀gbọ́n wa yìí bàbá wa ọba gbogbo yẹn ọba wa ẹsẹ kirikiri kẹ ẹkú wa ẹ má bẹ̀rù náà owó tẹ̀ nígbà yìí yóò bá gbogbo nǹkan tó náà fún yàrá náà fún wa a ní epo a ní omi a ní gbogbo nǹkan. àwa la máa gbádùn orílẹ̀-èdè wa jù gbogbo ìyàtọ̀ bẹ́ẹ̀ kẹ́ ìbò lè pẹ́tù wì àbá pínsì ẹ̀yin náà lè máa ṣe gbogbo ẹ̀. ẹ wá dé náà ẹ̀ ń ṣe bámbám la yó ẹ wá tó ní ká máa bọ̀ láti àwọn ṣe kàbẹ́ fún ẹ̀ ṣe pẹ́sidẹ̀ntì ẹ̀ ń ṣì rè gbogbo campaign náà bá ṣe ẹ sábà mọ nínú yàrá ọ̀dọ̀ yàtọ̀ àwọn ìyàwó yìí bá bọ́ kúrò àbáyé jà nígbà tí mo sọ October 1st mo ní bàbá ẹ sá lọ ìwé ìwọ́rì but tó tó bíi 10 days àwọn kékeré jọ jáde sí i wọ́n wà lè pa exercise yẹn ni yẹn eléyìí ti ń bọ̀ yìí wọ́n sì bẹ́ẹ̀ mọ́ ni eléyìí ni yòówó fi gbó tó wọ́n ẹ̀rọ ìbájẹ́ jẹ́ tèmi àtẹni tí ọ̀jẹ́ tèmi kọ́ fa ti ẹ̀ gbogbo ẹ lọ sí o. Ìṣọ̀kan ọmọ Yorùbá TV ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu bàbá wa Chief Sunday Igboho Adéyẹmọ. a máa sẹ́ndì àwọn ọmọ kọ̀ọ̀kan tí wọ́n ní oògùn gidi lọ́wọ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ sì ṣe fún yín ẹ lọ sí oògùn dáadáa Oòduà Republic la fẹ́ láìpẹ́ yìí á dẹ̀ dúró wọ́n ti pa gbogbo àṣà Yorùbá jẹ́ gbogbo àwọn Yorùbá ẹbí ń pa wọ́n orí ẹ̀kẹ́ jẹ wọ́n
Yorùbá ẹ kó lọ sí Àbújá ẹ bá tẹ ẹ wá ní Nàìjíríà ni tó bá balẹ̀ sí Àbújá ń sè yóò ní Nàìjíríà fáìn yóò ní àwọn Nàìjíríà sọ pé yẹn ń dà wọn ẹ̀yẹ ẹgbẹ́ wọn gbé wá sí Ìbàdàn àbí wọn gbé lọ Òṣogbo nígbà bá gbé wá bá Nàìjíríà bá lọ láàrin fáwọn tí ò ní nánu yóò mọ̀ kó ní yẹ òkú nígbà kan náà lábújá báyìí kò dé lọ àwọn olóògùn pé ní èsì ló máa jókòó lóṣù tó wọn ayà lólẹ̀ àwọn ní àwọn ọ̀sán àyà ẹ̀jẹ̀ ẹ̀rọ lọ́kọ́lọ́ wáyé pé nǹkan wá nìyẹn àgbẹ̀pẹ̀rẹ̀ àwọn èèyàn lẹ́nu àwọn bá wà lẹ́nu ọba àkọ́kọ́ bá lè ṣe fún òun lẹ́nu kọ́kọ́ tá kò sì fi lè pé mi lẹ́nu ọba tó bá lábàá káwọn lè pàṣẹ àwọn tó ń pàṣẹ fún ọ lọ́wọ́ pàṣẹ fún àwọn wa owó òfin ọba dá nígbà tí bàbá mi wà káńsù kó pe kábíyèsí àdúgbò ló kákọ́ lọ́jẹ̀ kó ló bọ́ wà mo fọlọ́ múra kò ní gbowó sùn àti nígbà alẹ́ nìkan ọbẹ̀ kàkẹ́ ìbàbá ẹ̀rọ onúkẹ́ ìpè wà dàkẹ́ jábẹ́ lè padà sọ́wọ́ yìí ẹgbẹ́ gbàtà bàbá wa Adésọjí Adélẹ́mí ń lo agbára àtọ́bìrì wọ́n ní òyìnbó ni wọ́n lọ gbé Adésọjí ní òun ò lè fóònù òyìnbó bàbá kọ́ bá òun ní ìfẹ́ ló gbogbo agbára pírẹsidẹ̀ntì ẹ̀kọ́ bọ̀ wá bá òun ó sì ẹ̀ka agbára wà nìyí ọ̀ nísìnyí nígbà tí ó bá fẹ́ ṣe tọ́jú náà wọ́n lọ bá àwọn bàbá Aláàfin wọ́n mú nǹkan fún bàbá àwọn bá ẹsẹ̀lẹ̀sì ẹ̀dí wọlé ló ń bá bàbá wọlé tán bí bàbá bá pè ó lè gé bàbá wọ́n sẹ̀kẹ́rẹ́ àti ẹ̀ bá lè bá máa yọ ìyọ́lẹ̀ yọ sí ìjọba nìyẹn ẹ wá sọ àwọn bàbá wa di ó ranù kì í dẹ́sẹ̀ lẹ sọ wọ́n di bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ àwọn di bẹ́ẹ̀ tó fún di eléyìí gbogbo ẹ̀yẹ ọ̀dọ́ ẹ lọ sọ òògùn Oòduà Republic la fẹ́ àmọ́ akẹ́ni àwọn sì mọ́ àmọ́ àjà àsìkò ti tó à ń lọ lé ní àsìkò lélẹ̀ bàbá aláwa yìí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba kan ń tẹ́tì ọmọbìnrin kan ní Germany ìrọ̀ ọmọbìnrin náà ní kọ́lọ́wọ́ ọlọ́sàfún ìfúnmi ìfúnmi wọ́n ní obìnrin dára yẹn wọ́n lọ tẹ́tì tó ní kó sòtò lọ́rọ̀ fún àwọn bàbá pé ẹ lọ parapọ̀ kẹ́ ìdíjà wa wọ́n ní kọ̀kọ́rọ̀ wá sílẹ̀ Yorùbá ọmọbìnrin yẹn mò ń bẹ̀ mo fọlọ́ ń bẹ̀ tó bá ṣe tẹ́tí ọ̀wà kọ́sá pè ní èmi ọ̀rọ̀ pàdé ẹ̀ ní airport bí wọ́n jẹ́ láyọ̀ ní tàlákò lẹ́kọ̀ọ́ táfà Awólọ́wọ̀ international airport síbẹ̀. àwọn bàbá wa nígbà tí orí wọn burú àwọn ni wọ́n lọ sọ airport wa ní Muritala international airport wọ́n tẹ̀ sọ lóko tí wọ́n ẹni wọ́n dùn oore kankan tó fẹ́ ṣe Fúlàní tí Yorùbá ṣe fún Fúlàní tí Fúlàní ó fi sọ orúkọ Yorùbá ní ètò ó fi kan Yorùbá ní ọ̀dọ̀ wọn kò ṣẹlẹ̀ ní. àwọn bàbá wa yìí ṣe èrè wọ́n wá ní àwọn sọ airport tí wọ́n ní Muritala international airport sẹ́yìn wọ́n ti yí kò rí àbọ̀ ìyá wò rí so tí ọmọbìnrin yìí bá ń bọ̀ níjọ́ yẹn agbára tí wọ́n bá ní tó fi sọ pé kọ́mọ wà lẹ̀ Yorùbá àwa fẹ́ mọ̀ àwa lánà pàdé ẹ̀ lẹ́kọ̀ọ́ àná pàdé dára lẹ́kọ̀ọ́ èmi ọ̀nà lídìí ẹ̀ wálé lọ́nà ẹ̀ ní owó ọ̀sẹ̀lẹ̀ tí gbogbo ọ̀pá rẹ̀ pẹ̀lú àgbàdo àwọn fún táwọn bá tó bẹ́ẹ̀ wọ́n pàdé wa ní ẹ̀pọ̀ tí dára wa ti bọ̀ lé kọ́ wáyé kí ẹ̀ ṣe wọlé rẹ̀ bàbá wa nígbà tí ẹ̀ ṣe ń tá a fẹ́ wọ́n tún wá bú yín inú yóò dùn tí inú yóò bá dùn sí èkó tó ń bú yín ọbẹ̀ kàkẹ́ ronú ara yín kẹ́ tẹ̀lé wa lẹ́yìn kẹ́ sáájú wa ká tẹ̀lé kẹ́ bẹ́ abẹ́rẹ́ ẹ̀tọ́ wa lọ́wọ́ yín nínú àwọn. súnwèrè súnwèrè bá súnkẹ̀ ní ìwèrè máa bínú náà. gbogbo tá à ń fà yìí kẹ́ ebi ò lè pè mí gbogbo nǹkan tó lọ́ fẹ́ lọ́wọ́ fún mi ìfipọ́n lè fipọ́n rà mí lé kò sí gómìn olójú sẹ́nitọ̀ mẹ́rin tó ló lọ́ tẹ̀lé kan á ṣe fíìmù náà ni ọ̀yà rẹ́pù mi ò ló lọ́ tó mi akẹ́kọ̀ọ́ táwa lé náà ni wọ́n fọlọ́ múra ọ̀ ló lọ́ tó mi yẹ́sì mo fi gbéra mi gánà òsì ní wọ́n lọ́ ọ̀ ló lọ́ tó mi wọ́n fọlọ́ múra èmi kan sọ fún ọ pé wọ́n rẹ̀ ọ̀nà rẹ́pù tọ́lá bá mi sì fẹ́ kí n ṣiṣẹ́ fún ọ wọ́n ló lọ́ tó mi èló ló lè fún mi. Ìṣọ̀kan Ọmọ Yorùbá TV. kájọ ṣiṣẹ́ ìlú wọn da káníọ̀nù tó da kágbómi tó da ẹ sọ̀rọ̀ fún wa gbogbo ilẹ̀ lọ́ọ̀rọ̀ èbò lẹ́ni gbogbo ẹ̀ bó ṣe rí gbogbo wà nínú ọ̀rẹ́ ẹ fún wa ní títì tó da good road tó da ẹ fún wa ní ní lásìkò náà rẹ̀ báyìí ẹ fún wa lómi ẹ fún wa security ẹ mọ tèyó kù ẹ wo madam tọrọ pa ní gángan sí madam yẹn nílé ko àwọn Fúlàní jí gbé wọn kọ́ lọ mú 50 million wa obìnrin yóò tètè dá olówó rẹ̀ pa nílẹ̀ Yorùbá Fúlàní pààyàn sagbara Yorùbá ká sábà lágbára ká kó lọ Kaduna ká lọ iná bọ́ wẹ̀ ká lọ pa wọn. ogun ti dé náà àbágbára wa ká káwa gbéra akọ̀rí kánò ká lọ iná bọ́ mẹ́ tí ò lè dogun yóò ti dogun bọ̀ àwọn pàṣẹlẹ̀ bàbá wa wọ́n ní wa gbé ẹ̀yin sẹ́nitọ̀ wa àti ẹ̀yin ọ̀nàdébù àtàwọn wèrè gómìnà wọ́n sì jókòó tí Fúlàní bá wá jẹ ọkọ̀ àwọn bàbá mi ní Ṣakí àbí ńgò tí wọ́n bá lọ fọlọ́pàá mu wọ́n sì sọ fún bàbá mi pé kọ́ mọ lọlé àkọ́kọ́ra alọ́la gbàtẹ́ wà kọ́kọ́ ní tí ìgbéta tó fi rìlísì Fúlàní tó jẹ gbogbo rẹ̀ wọ́n ní ọ̀dà wa látòkè àti ẹ̀yin tí ẹ̀ ṣe bẹ́ẹ̀
Ìṣọ̀kan Ọmọ Yorùbá TV. àbákan tó lọ ń kórè ayé lọ àbákan tó nílẹ̀ Yorùbá ẹ pàdé méjì. gbogbo ọmọ Yorùbá tí yọ ń gbàbọ̀dẹ̀ fún Yorùbá tí yọ fẹ́ ta Yorùbá fún àwọn Fúlàní wọ́n ti bá sọ nílé ọjọ́ ìní ní ọjọ́ àṣẹ tí Ọlọ́run pàṣẹ fún sọ́nà àti oníṣẹ́ wọn dúró kílẹ̀ ò dúró ọmọ sọ̀pọ̀ kankan láàrin wọ́n ti bá sọ nílé gbọ́dọ̀ níbẹ̀. gbogbo ẹ̀rọ Yorùbá tí ẹ̀ ń tà wá tẹ́ẹ̀ fi wá gbowó l'Àbújá tẹ́ẹ̀ fi àjẹ àwọn ọ̀rọ̀ àwa tí wọ́n kàwé wọ́n parí yunifásitì wọ́n parí polytechnic wọ́n sọ̀kadà wọ́n ṣiṣẹ́ wẹ́dà wọ́n ò ríṣẹ́ sí tí ẹ̀yin dẹ̀ ń jayé tẹ́ẹ̀ ń lo mọ́tò kẹ̀kẹ́ tẹ́ẹ̀ ń gbádùn tẹ́ẹ̀ wá ojútùú sí báwọn ẹ̀gbọ́n wa ó sì ríṣẹ́ gidi ẹ wá ní báwọn lọ fọ tọ́lẹ̀tì ní London fọ tọ́lẹ̀tì ní Amẹ́ríkà káàkiri tẹ́ẹ̀ bá wà nǹkan ṣe sí ẹ parẹ́ tìrìtìrì. àṣẹwà tó mẹ́rin kára ọ̀rọ̀ mi. ṣùgbọ́n gbogbo ẹ tí ọ̀rọ̀ Yorùbá bá mú láyà yín ìṣẹ́gun tó mẹ́rin kára ọ̀sẹ̀. gbogbo àwọn ọ̀dọ́ àwa àtàwọn àti wa wọ́n kàwé àti tí wọ́n kàwé gan tó yẹ kó rí sí tí àwọn ẹ̀wò nísì à ń lọ sékòó lánàá àwọn ọmọ kéékèèké wọ́n ń ta kúkúrú nínú odò àwọn ọ̀nà ìdíbò tó máa pààkì mọ́tò ra kúkúrú sẹ́yìn kó lórí burúkú ni kọ́yẹ́kẹ́ mọ́ sunkún ni àwọn kéékèèké bí ọmọ 7 years 8 years táwọn sáré tẹ̀lé mọ́tò ọ̀nà ìdíbò pé kọ́ra sínsìn wọ́n lè dúró ń tóra gbogbo ẹ̀yọ́ ọ̀nàdìbò tẹ̀ ń sílé àti sẹ́nitọ̀ àti gbogbo ẹ̀yọ́ gọ́ọ̀nà àti fẹ́ẹ́ ọ̀nàdìbò àtàlágà káńsù tẹ́ ẹ̀ gbìyànjú láti gba ẹ̀tọ́ wa fún wa ẹ̀ parí tìrìtìrì. àṣẹwà ìdílé gómìnà kára Yorùbá tí ẹ̀ gbìjà Yorùbá tẹ́ ẹ̀ sáré ìbílẹ̀ Yorùbá ó sì dá bí àti ilẹ̀ Yorùbá ó sì dópin tẹ́ ẹ̀ fi yà jẹ wá tẹ́ ẹ̀ sáré tí Yorùbá ò mú wọn láyà yìí gbogbo ẹ̀yọ́ bá tẹ́ bá wà ń kó owó ọba tẹ́ ẹ̀ lọ ń tà fún Haúsá àti Fúlàní ẹ̀ parí tìrìtìrì. àṣẹ àtàwọn gómìnà náà bẹ́ẹ̀. èyí tí wọ́n sọ lẹ́yìn tó bá dọ̀la kẹwàá pa mí lé bọ́lá bá fàyè gbà yín. wọ́n á tó bẹ́ẹ̀. tí àyè bá gbà yín. wọ́n á tó bẹ́ẹ̀. ṣùgbọ́n gbogbo ayé ló bí gbégbé ní ìgbòho ṣe fún yín. wọ́n á tó bẹ́ẹ̀. ẹ̀ tí ẹ̀ tó bẹ́ẹ̀. wọ́n á tó bẹ́ẹ̀. mo fi pọ́n yín lé ní. wọ́n á tó bẹ́ẹ̀. ẹ̀ tó bẹ́ẹ̀. wọ́n á tó bẹ́ẹ̀. mo fi pọ́n yín lé. ẹ bá rẹ̀ mọ̀ pé ní ọlọ́pàá wọn kó wọn pọ̀ ìbéèrè tí mo rà lẹ̀ tẹ́lẹ̀ mo ti mọ̀ pé gbogbo tí bá bá yín ṣe ó dìjà á sì jà ó sì dìjà lẹ́yìn mi fẹ́ tẹ́lẹ̀ torí pé tẹ bá ti ń bọ̀ ní ìrìn èsì kó jẹ́ pàdé àrẹ́jà ṣùgbọ́n wà jẹ́kẹ́ níwà ìdíjọ́lẹ̀ rẹ̀ mọ̀ pé àwọn Yorùbá ti múra dè yìí ẹ̀yẹ bá mi jà ẹ mọ̀ pé àwọn Yorùbá ti múra dè yìí kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ aláàṣemọ́ ẹgbẹ́ wa ajá máa lọ́ ń lọ wa kálukọ́ wọn lọ́ ń lọ ẹ̀ ẹ wá tún ẹ fẹ́ ṣe pírẹsidẹ́ntì ẹ̀ sì èrè ni aláàṣemọ́ ẹ ti kálukọ́ wọn lọ́ lọ ẹ̀ Oòduà nation láfẹ́ Oòduà republic láfẹ́ àbáyísímọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ Yorùbá abẹ̀yẹ lórúkọ Ọlọ́run ẹ lọ múra ẹ lọ sóògùn dáadáa ẹ tíráì kẹ sóògùn ẹ múra lẹ̀ torí pé láìpẹ́ láì jìnnà gbọ̀ngàn sọ gbogbo wu tábìlì ẹ̀tọ́ wọn Ìṣọ̀kan Ọmọ Yorùbá TV. wọ́n dàrú ṣùgbọ́n lẹ́yìn sí àkísà àwọn bàbá yẹn mọ́ rárá àti ẹ̀fẹ́ àkọ́kún mọ́ àwọn ọ̀dọ́ là ń ṣe mítìn káàkiri local government to local government tá a fẹ́ jáde torí pé àwọn bàbá tá à ń sọ fún ọ̀tọ̀ ló ń tá à ń sọ ọ̀tọ̀ ló ń tọ́ ń ṣe àti wá ní pé wọn ọ̀rẹ́dì àti gbìjà wa wọ́n fẹ́ bí àjẹ wá ni tó fún díẹ̀ yìí wọ́n fẹ́ gbé ọmọ ọ̀dọ́ Yorùbá àti àwọn diaspora tó gbé ẹ̀dẹ́ wà káàkiri ẹ̀ múra ẹni tó bá wà ní chọ́ọ̀chì lásán ogun ló ń bá wa jà ẹni tó wà ní mọ́sálásí ogun ló ń bá wa jà tó sọ fọ́lọ́run pé Ọlọ́run gbalẹ̀ Yorùbá fún wa arógun ní o kí ti gbogbo aná lágbègbè lọ́wọ́ pé wọn náà lágbà láti láyà pàfẹ́ jà ẹ gbàgbé pé àgbẹ̀ tutù tàbí pé a sáyẹnsì ní sọ òwe kan a ní sáyẹnsì ní sọ kẹkẹ táwọn ẹgbẹ́ wọn a jà láàbẹ̀ bí. ọdún eléyìí náà ẹ̀dẹ̀ ní òpin tí gbogbo wọn pín ẹgbà pé 2023 wèrè kan ọdún eléyìí náà pín pátápátá gbogbo kálukọ́ ọ̀nà ẹ̀. àfi tó wá jẹ́ pé ohun tá a fẹ́ ṣe rọrùn àìní ṣe ní rọrùn eléyìí ló dókun. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wa tẹ̀ ẹjọ́ lórí gbogbo ẹ̀jẹ̀ sẹ́mítọ̀ ẹ̀jẹ̀ gọ́ọ̀mà ẹ̀ lọ ṣe mítìn gbogbo ẹ̀yọ́ ẹ̀ lọ ṣe mítìn ẹ sọ fún wa kẹ ẹ ti ṣetán láti gbìjà wa kẹ ẹ ṣe fídíò káàdì kí gbogbo ayé ó rí pé ẹ̀yin gẹ́gẹ́ sọ pé ẹ ṣetán láti gbìjà wa ohun tó lè mú kí gbogbo ẹṣẹ́ tù nìyẹn. ẹ bá ṣe fídíò yẹn pé ti ṣetán láti gbìjà wa o ẹ ṣetán láti gbìjà wa bẹ́ẹ̀ nídìí wa pé a fẹ́ Oòduà republic o tẹ bá gbọ́ gbàgbà rárá géètì àwọn ọ̀dọ́ Yorùbá náà dé. ẹ mọ̀ mi kàn ẹ mọ̀ bẹ̀rù àwọn aládé tàbí bá yín jà kí ṣe fíìmù o èmi ò ní kankan fẹ́ gbà lọ èmi ẹ̀ ṣẹ̀ tẹ́ wà pẹ̀fẹ́ fún lówó ẹ̀tọ́ bá tẹ̀lé òfin mi lówó ní kó ṣe fídíò kó bọ́ta ó fẹ́ pèlè
mi ò gbowó rẹ̀ ǹdẹ̀ nídìí owó kankan lọ́wọ́ yín ju pé kẹsàn bá ṣe bí gbogbo Yorùbá ó sì gòkè láfẹ́kẹ̀ sọ fún wa ẹsẹ̀ olùkọ́tẹ́ ni o. Oya ẹ máa lọ sí ìlànà ẹ máa lọ sí ìlànà. Ẹ máa bá wọn lọ bàbá wa ẹ máa gbé lọ bàbá wa ìjọba ìtọ́sọ̀ bàbá wa. Jẹ́ ẹgbẹ́ bá ti lọ. Ètí ìlẹ́sọ̀ nígbà tí o bàbá dúró àwọn òbí tó kàn mí máa fún ẹ ní wọ́n mi náírà. Bí o fẹ́ ló ṣe máa fún ẹ fún